èyí ni ìdí tí Sheikh Gumi ṣe ń pè fún bíbá àwọn agbébọn ṣe ìpàdé. Lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló sọ pé kí ìjọba àpapọ̀ fi ọwọ́ òfin mú gbajúmọ̀ onímọ̀ ẹ̀sìn Ìsìláàmù ní Sheikh Ahmad Mahmood Abubakar Gumi lórí bí wọ́n ṣe ní ó mọ̀ nípa ìkọlù àwọn agbébọn tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tó fà á tí wọ́n fi ń pè fún fífi ọwọ́ òfin mú Gumi kò sẹ́yìn bí àáfàá náà ṣe ń béèrè fún bíbá àwọn agbébọn ṣèpàdé àlàáfíà. Ṣùgbọ́n Sheikh Gumi fúnra rẹ̀ ti sọ pé ẹ̀rù kò bá òun o. Ó ní bí ìjọba tilẹ̀ mú òun fún bíbá àwọn agbésùmọ̀mí ṣèpàdé tó bá jẹ́ kí àlàáfíà lè jọba lòun wá, kò sí wàhálà kankan. Tẹ́ ò bá gbàgbé, ọ̀pọ̀ ìgbà ni Gumi ti pè fún pé kí ìjọba bá àwọn agbébọn náà ṣèpàdé. Ó ní èyí nìkan ni ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò, yàtọ̀ sí kí ìjọba máa fi ipá kojú wọn. Nígbà tó ń ṣàlàyé bó ṣe nira tó láti rí àwọn agbébọn náà ṣèpàdé, èyí tí Sheikh Gumi ti ṣe rí, ó ní ewu kékeré kọ́ ni àwọn máa ń là kọjá wọ́n bá wọgbó láti rí wọn. Lójú òpó Facebook rẹ̀, Gumi sọ pé àwọn tó ní kí ìjọba mú òun kò mọ nǹkan kan bí àwọn agbébọn tó ń dààmú ìlú náà ni. Bí wọ́n bá mọ ewu tí a máa ń dojúkọ láti rí àwọn agbébọn yìí ni wọ́n á máa yìn wá ní, dípò bí wọ́n ṣe ń fẹnu tẹ́ńbẹ́lú wa lórí ìdí tí ọ̀rọ̀ àwọn agbébọn ṣe máa ń mú láyà rẹ̀ lọ́pọ̀ ìgbà. Sheikh Gumi ṣàlàyé pé àwọn èèyàn àríwá ni ọ̀rọ̀ yìí kàn jù, àwa ni wọ́n sì ń ṣe jàǹbá fún jù. Wọn kò jẹ́ ká lọ sóko, wọ́n sì tún lé àwọn mìíràn kúrò nílùú wọn. Fún ìdí èyí, a kò lè káwọ́ gbéra ká máa wò. Bí a bá ń wòran, a kò ṣe ohun tó tọ́ fún ìlú wa àti ìjọba. Nítorí ẹ̀ la ṣe máa ń wọgbó lọ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba. Ṣùgbọ́n àwọn èèyàn kò mọ̀ pé à ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ni. Nítorí ẹ̀ ló ṣe ń jọ bíi pé à ń bá àwọn agbébọn dòwò pọ̀ lójú wọn. À ń gbìyànjú láti fi àṣìṣe wọn hàn wọ́n ni, ká sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ nígbà tí a ti mọ̀ pé wọn kò ní ẹ̀kọ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni Sheikh Gumi ṣe ṣàlàyé bí ìṣòro àìsí ààbò yìí yóò bá wá sópin ní Nàìjíríà. Gumi sọ ọ̀nà àbáyọ ojú òpó Facebook rẹ̀. Ọ̀nà kan ṣoṣo láti fòpin sí ìgbésùmọ̀mí ni láti kọ́ àwọn agbébọn náà lẹ́kọ̀ọ́, ká fi ìgbàgbọ́ kọ́ wọn pẹ̀lú ìrètí ohun rere. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.